olólùfẹ́ káàkiri àgbáyé ti ń fàdúrà ìwòsàn ránṣẹ́ sí Bùnmi Akínlànú omijé ojú mi bí fídíò rẹ̀ kan ṣe gba ìgboro kan. Ògo ilẹ̀ Ìbàdàn ní ti ọrọ̀ ajé yìí ò má gbọ́dọ̀ wọ́ mi. Olúbàdàn kọminú lórí àwọn iléeṣẹ́ tó ti ń kógbá wọlé nílùú Ìbàdàn ló bá yan àwọn àgbàfìrì yọ̀yọ̀ tó mọ oyún ìgbín nínú ìkarahun ọrọ̀ ajé fún ìgbédìde ọrọ̀ ajé ilẹ̀ Ìbàdàn. Ẹ gbà wá o, òkùnkùn mẹ́ni ọ̀wọ́ o, bóyá ìgbà tí mo wà lọ́mọdé ni a ti gbádùn iná ọba gbẹ̀yìn ní Ìbàràpá Elérùwà ló pariwo ẹ̀ sétí àyè bẹ́ẹ̀. Kọmíṣánná ìpínlẹ̀ Gombe Abdullahi Bello àti ẹ̀ṣọ́ aláàbò kan pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀. Àwáyé kú òsì bíṣọ̀bù àgbà ìjọ kátólíìkì Ọ̀yọ́ Julius Adélakùn dágbére fáyé lẹ́ni ọdún 91. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn olólùfẹ́ káàkiri àgbáyé ti ń fàdúrà ìwòsàn ránṣẹ́ sí Bùnmi Akínlànú omijé ojú mi bí fídíò rẹ̀ kan ṣe gba ìgboro kan. Kí ayé má ṣe fi àìsàn dè wá mọ́lẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń kàánú kọminú lórí ipò àìlera ẹsẹ̀ tó ń da gbajúmọ̀ olórin ẹ̀mí nì Bùnmi Akínlànú tí ọ̀pọ̀ mọ̀ sí omijé ojú mi láàmú, tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún kí Olúwa wò ó sàn, kí Olúwa gbé dìde kúrò lórí àkéte àìsàn òjòjò tó ń ṣe omijé ojú mi yìí kò fún láǹfààní láti ṣiṣẹ́ ìránṣẹ́ orin rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ẹsẹ̀ ló ń dùn omijé ojú mi tó jẹ́ pé ẹni tó bá súnmọ́ dáadáa ló lè fura pé ẹsẹ̀ ń dùn látàrí bó ṣe máa ń wọ ẹsẹ̀ ńlẹ̀. A gbọ́ pé olórin ẹ̀mí náà ti ń jìjàgùdù pẹ̀lú àìlera àìsàn láwọn àkókò kan sẹ́yìn tẹ́lẹ̀. Ó ní ìpèníjà àìlera níbi itan ẹsẹ̀ rẹ̀ èyí tó ṣàkóbá fún ẹsẹ̀ rẹ̀ tó fi wú. A gbọ́ pé ó tọ́jú rẹ̀ tí àìsàn náà sì ti fi sílẹ̀ lákòókò náà. Ní báyìí àìsàn àìlera ẹsẹ̀ náà la tún gbọ́ pé ó tún ti padà ságọ́ ara rẹ̀ báyìí. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ní kò mọ̀ pé àìsàn ẹsẹ̀ ọ̀hún tún ti ń bá gbajúmọ̀ olórin ẹ̀mí náà fínra padà. Ọ̀pọ̀ ló rò pé omijé ojú mi ti padà lọ sílùú òyìnbó ilẹ̀ Amẹ́ríkà tó fi ṣe ibùgbé. Fídíò kan tó gba orí ayélujára kan láìpẹ́ yìí ló ṣàfihàn omijé ojú mi tó jókòó sórí àga nínú gbọ̀ngàn ilé ìjọsìn kan tó sì ń sunkún tí ìránṣẹ́ Ọlọ́run sì ń gbàdúrà fún tí wọ́n sì mú un lọ́kàn le. Láti ìgbà tí fídíò náà sì ti gba orí ayélujára kan ni ọ̀pọ̀ ti ń gbàdúrà ìwòsàn àti àlàáfíà fún torí inú ọ̀pọ̀ ni kò dùn sí ipò tí Bùnmi Akínlànú gbé wà lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara tá a jẹ́. Gbajúmọ̀ olórin ẹ̀mí ni Bùnmi ló kọrin omijé ojú mi pẹ̀lú àwọn akọrin ìjọ ECWA nígbà náà. Ọ̀pọ̀ ló ń sọ pé ọ̀rọ̀ ẹsẹ̀ tó ń dùn omijé ojú mi kì í ṣe ojú lásán torí ó ti fìgbà kan tọ́jú ẹsẹ̀ náà tó sì gbádùn. Lẹ́yìn náà ló kọrin tí ọ̀pọ̀ fẹ́ràn láti gbọ́ tó pè ní ìpè yìí pé mi, àṣẹ ti jáde, ìyìn dúró lẹ́nu mi àti gbé mi sórí ẹ̀sìn tuntun. Ayé ò ní fi àìsàn ṣe wá o láṣẹ Ìlédùà. Ògo ilẹ̀ Ìbàdàn ní ti ọrọ̀ ajé yìí ò má gbọ́dọ̀ wọ́ mi. Olúbàdàn kọminú lórí àwọn iléeṣẹ́ tó ti ń kógbá wọlé nílùú Ìbàdàn ló bá yan àwọn àgbàfìrì yọ̀yọ̀ tó mọ oyún ìgbín nínú ìkarahun ọrọ̀ ajé fún ìgbédìde ọrọ̀ ajé ilẹ̀ Ìbàdàn. Nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ náà, Ọba Ládọjà ní àwọn ọmọ Ìbàdàn fẹ́ kí ògo tó ti wà nílẹ̀ Ìbàdàn nígbà kan rí tí ọrọ̀ ajé ìlú náà fẹsẹ̀ múlẹ̀ dáadáa padà. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ olókoòwò kan tí yóò ṣe ìtanijí ọrọ̀ ajé ìlú Ìbàdàn. Ní ààfin rẹ̀ tó wà ní Òkè Arẹmọ ní ìfilọ́lẹ̀ náà ti wáyé lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 23 oṣù kẹwàá ọdún yìí. Ìyálájé Ìyálóde tó ti jẹ mínísítà fún ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ wa Nàìjíríà Olóyè Oníkẹ́pọ̀ Àkàndé àti olórí àwọn òṣìṣẹ́ ní Nàìjíríà tẹ́lẹ̀ rí Ọ̀jọ̀gbọ́n Dàpọ̀ Àfọlábí ní Ọba Ládọjà yàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ náà. Àwọn míì tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ náà ni ọ̀gá àgbà ilé ìfowópamọ́ First Bank tẹ́lẹ̀ Olóyè Adélọ́dún Ọláìyá, ọ̀mọ̀wé Kazeem Adédùntàn, Bàdà Olúbàdàn Olóyè Dọ̀tun Sànúsí àti àgbàoyè Kọ́lá Karim. Àwọn ọmọ ìgbìmọ̀ míì tún ni Arẹ́gbẹ́ ọmọ Balógun, Olóyè Taofik Adégbóyèga Adégòkè àti Olóyè Tajudeen Àrẹ̀mú tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ nípìnlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí. Olóyè Àrẹ̀mú ní Ọba Ládọjà yàn gẹ́gẹ́ bí akọ̀wé ìgbìmọ̀ náà. Àwọn ọmọ ìgbìmọ̀ míì ni ààrẹ àjọ LCCI tó ń rí sí kátàkárà
àti okòwò nípínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Alhaji Rẹ̀mí Bello Àgbàkin Atáyéṣe ilẹ̀ Ìbàdàn Olóyè Yomi Ìdòwú Olóyè Owólabí Ọládẹ̀jọ àti alága ìgbìmọ̀ aláṣẹ àjọ àwọn ògbóǹtarìgì akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ CIBN tẹ́lẹ̀ Ọ̀mọ̀wé Báyọ̀ Olúgbèmí. Nǹkan táwọn ìgbìmọ̀ náà béèrè ni pé níbo ni iléeṣẹ́ Leland àtàwọn iléeṣẹ́ míì tó ti fìgbà kan wà nílẹ̀ Ìbàdàn gbé wà. Nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ náà Ọba Ládọjà ní àwọn ọmọ Ìbàdàn fẹ́ kí ògo tó ti wà nílẹ̀ Ìbàdàn nígbà kan rí tí ọrọ̀ ajé ìlú náà fẹsẹ̀ múlẹ̀ dáadáa padà. Ládọjà ní nǹkan tí àwọn èèyàn béèrè ni pé níbo ni iléeṣẹ́ ìgbà náà wà. Àwọn iléeṣẹ́ bíi Exide Battery iléeṣẹ́ wáyà àti kébù iléeṣẹ́ Isoglass àti Ferodo gbogbo àwọn iléeṣẹ́ wọ̀nyí ibo ni wọ́n wà. Ọba Ládọjà gẹ́gẹ́ bí ó ṣe wí ó ní láti ìgbà táwọn afọbajẹ ti buwọ́lu ìyànsípò òun lóṣù keje tó kọjá ní òun ti ń gbìyànjú láti ṣèwádìí ohun tó mú káwọn iléeṣẹ́ náà kó gbà wọlé nílùú Ìbàdàn pé báwo ni àwọn ṣe lè dá àwọn iléeṣẹ́ náà padà sójú iṣẹ́ tí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ yóò fi rí iṣẹ́ ṣe láwọn iléeṣẹ́ náà. Olúbàdàn ní gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ tóun yàn ni wọ́n jẹ́ pàtàkì adarí láwọn iléeṣẹ́ ńláńlá àti gbajúgbajà oníṣòwò pẹ̀lú ìrírí tí yóò ṣe ìrànwọ́ fún ìlú Ìbàdàn. Akọ̀wé ìgbìmọ̀ náà Olóyè Àrẹ̀mú tó sọ̀rọ̀ lórúkọ gbogbo ọmọ ìgbìmọ̀ wá ṣèlérí láti fi tọkàntọkàn ṣiṣẹ́ tí kábíyèsí gbélé wọn lọ́wọ́. Olóyè Àrẹ̀mú ní ìgbìmọ̀ náà kò ní já Olúbàdàn àtàwọn ọmọ ìlú Ìbàdàn kulẹ̀ láti dá ògo ilẹ̀ Ìbàdàn padà ní ti ọrọ̀ ajé tí yóò gbòòrò. Ẹ gbà wá o òkùnkùn mẹ́ni ọ̀wọ́ o bóyá ìgbà tí mo wà lọ́mọdé ni a ti gbádùn iná ọba gbẹ̀yìn ní Ìbàràpá Elérùwà ló pariwo ẹ̀ sétí àyè bẹ́ẹ̀. Àbẹ̀wò tí mínísítà fún ohun àmúṣagbára Adébáyọ̀ Adélabú ṣe sí agbègbè Ìbàràpá lọ́jọ́ mélòó kan sẹ́yìn ló tún wú ọ̀rọ̀ síta nípa ìpèníjà iná mọ̀nàmọ́ná tó ń kojú àwọn èèyàn agbègbè Ìbàràpá nípínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àkóbá ní ìpèníjà náà ti ṣe fún ètò ọrọ̀ ajé wọn. Àwọn ìlú bíi méje tó parapọ̀ di Ìbàràpá ní Èrúwà Làǹlátẹ̀ Igbóọrà Ìdẹ̀rẹ́ Ayétẹ̀ Tápà àti Ìgàngán. Yàtọ̀ sí iná ọba tó ń ṣe ségesège àwọn ọ̀nà tó yẹ kí ọkọ̀ máa rìn ní agbègbè náà ni kò tún já geere. Kàyéfì tó wà nínú ìròyìn ọ̀hún ni pé àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàràpá kan kò tí ì gbádùn iná ọba àti ọ̀nà tó já geere rí láti ìgbà tí a ti bí wọn ló sọ ìrírí wọn bí ó ṣe rí nígbà náà. Kábíyèsí Elérùwà àti ìlú Èrúwà Ọba Samuel Adégbọlá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti ń fi ara da ìṣòro iná ọba àti ọ̀nà tí kò ṣeé rìn. Àlàyé tí Ọba Adégbọlá ṣe fún akọ̀ròyìn ni pé ọ̀pọ̀ àwọn aṣojú ìjọba tí ó ti ré kọjá ló ṣe ìlérí tí wọn kò sì mú ṣẹ ṣùgbọ́n àwọn kò lè di ẹ̀bi ru ẹnikẹ́ni. Kábíyèsí ní nǹkan tó ṣe pàtàkì báyìí ni kí àwọn tí ọ̀rọ̀ náà kàn báwọn wá ojútùú ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà tó ń kojú ilẹ̀ Ìbàràpá bẹ̀rẹ̀ láti ibi ìpèsè iná ọba oní òdiwọ̀n 32 kVA tí wọ́n sọ̀kalẹ̀ sí Làǹlátẹ̀ àti Ìgàngán. Ó ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa mú iná wá ní Èrúwà ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo Ìbàràpá méjèèje kò tiẹ̀ rí iná lò rárá. Ó ní iná ọba fẹ́ẹ̀ kọjá pé ó ń ṣe ségesège ohun tí òun lè sọ ni pé àwọn kò ní iná rárá ní gbogbo Ìbàràpá. Ó ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa mú iná wá ní Èrúwà níbi tí àwọn máa ń rí lọ kì í dé gbogbo àwọn ìlú Ìbàràpá tó kù ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti Èrúwà o àti Làǹlátẹ̀ o àti gbogbo Ìbàràpá méjèèje o àwọn kò tiẹ̀ rí iná lò rárá. Ọba Adégbọlá tẹ̀síwájú pé ìpèníjà yìí ti di okùnfà wàhálà àti ìdààmú fún ìgbáyégbádùn ọmọnìyàn ní agbègbè náà. Gẹ́gẹ́ bí ìbéèrè tí akọ̀ròyìn bi kábíyèsí pé bóyá àkọsílẹ̀ tiẹ̀ wà nínú ìtàn pé ilẹ̀ Ìbàràpá ti gbádùn iná ọba rí fún ọ̀sẹ̀ kan gbáko. Kábíyèsí ní òun ò rí irú ẹ̀ rí ó ní bóyá nígbà tí òun wà ní ọmọ kékeré tí òun kò dá nǹkan kan mọ̀ àmọ́ ṣùgbọ́n lẹ́nu ìgbà tí òun ti gbọ́njú yìí òun ò rí i pé iná wà fún odidi ọ̀sẹ̀ kan rí tí kò ṣẹ́jú bẹ́ẹ̀ ni òun kò rí fún ọjọ́ mẹ́ta rí. Ọba Adégbọlá ní àìsí iná ọba ní agbègbè náà ti mú kí ètò ọrọ̀ ajé dẹnu kọlẹ̀ nítorí
nítorí tí kò bá sí iná bí ẹni pé kò sí ìgbáyé gbádùn rárá ni pẹ̀lú bí ó ṣe jẹ́ pé gbogbo iṣẹ́ tí àwọn èèyàn ń ṣe ló nílò iná ọba. Nínú ọ̀rọ̀ tí Adélabú sọ lásìkò àbẹ̀wò rẹ̀, ó ṣe ìlérí pé òun ṣetán láti fòpin sí ìpèníjà ọlọ́dún 15 tó ń bá iná ọba fínra ní agbègbè náà. Adélabú ní láìpẹ́ àwọn èèyàn Ìbàràpá yóò bẹ̀rẹ̀ sí rí àyípadà lórí ọwọ́jà ìpèsè iná ọba ní agbègbè wọn nítorí ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ìpèsè iná ọba ti tẹ́wọ́ gba owó ìrànwọ́ tí yóò jẹ́ lílò fún àṣeyọrí iṣẹ́ àwọn ibùdó ohun àmúṣagbára 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń bẹ ní agbègbè náà. Lásìkò tó ń fèsì lórí ìlérí mínísítà fún ohun àmúṣagbára náà, Elérùwà ní ìròyìn tó dáa ni pé wọ́n ti fẹ́ mú òkè ìṣòro agbègbè náà kúrò tí yóò sì lè mú kí èèyàn gbé ìlú sẹ́yìn kí ó máa jó. Kábíyèsí gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí wọ́n lè mú ìlérí náà ṣẹ tí kò sì ní jẹ́ àfẹnusọ lásán. Àwáyé èkó òsì bíṣọ́ọ̀bù àgbà ìjọ kátólíìkì Ọ̀yọ́ Julius Adélakùn dágbére fáyé lẹ́ni ọdún 91. Àwáyé èkó òsì ọ̀run nìkan láre máa bọ̀. Bíṣọ́ọ̀bù àgbà ìjọ kátólíìkì dáósìsì Ọ̀yọ́ ẹni ọ̀wọ̀ jùlọ Julius Adélakùn jọlọ́run nípè. Àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta sátidé nípasẹ̀ bíṣọ́ọ̀bù ẹ̀ka ìjọ kátólíìkì Ọ̀yọ́ ẹni ọ̀wọ̀ jùlọ Emmanuel Bádéjọ jẹ́ kó di mímọ̀ pé Adélakùn jáde láyé lọ́jọ́ ẹtì Friday lẹ́ni ọdún 91. Adélakùn jẹ́ bíṣọ́ọ̀bù àgbà ìjọ kátólíìkì Ọ̀yọ́ fún ọdún 40 láti ọjọ́ 13 oṣù kẹrin ọdún 1973 títí di ìgbà tó fẹ̀yìntì lọ́jọ́ 4 oṣù kọkànlá ọdún 2009. Bádéjọ nínú àtẹ̀jáde náà ṣàpèjúwe olóògbé Adélakùn gẹ́gẹ́ bí ọkùnrin ẹni tó gbé ìgbé ayé tó fògo fọ́lọ́run, tó gbé ìgbé ayé tó ní ìtumọ̀ àti ẹni tó ní ipa rere. Ó sọ wípé ètò ìsìnkú yóò jẹ́ kíkéde láìpẹ́ bí ó ṣe ké sí ìjọ kátólíìkì dáósìsì Ọ̀yọ́ láti tẹ̀síwájú nípa gbígba àdúrà kí Ọlọ́run tẹ́ bíṣọ́ọ̀bù náà sáfẹ́fẹ́ rere. Bádéjọ fi kún pé olóògbé darí ìjọ kátólíìkì dáósìsì Ọ̀yọ́ pẹ̀lú ìfarajìn ìfọkànsìn fún ọ̀pọ̀ ọdún tó sì fi ipa ìsìn ìgbàgbọ́ nínú Ọlọ́run lélẹ̀ àti níní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Wọ́n bí olóògbé ní ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 1934. Bíṣọ́ọ̀bù Adélakùn di àlùfáà ìjọ kátólíìkì lọ́jọ́ 27 oṣù kẹfà ọdún 1965 tí wọ́n sì di bíṣọ́ọ̀bù lọ́jọ́ 11 oṣù kejì ọdún 1973. Kọmíṣánná ìpínlẹ̀ Gombe Abdullahi Bello àti ẹ̀ṣọ́ aláàbò kan pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀. A ò mà ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà. Kọmíṣánná ìpínlẹ̀ Gombe fétò ààbò abẹ́lé àti ọ̀rọ̀ ìlú ajagunfẹ̀yìntì Abdullahi Bello ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá ọkọ̀. Ìjọba ìpínlẹ̀ Gombe ló kéde ìṣẹ̀lẹ̀ yìí nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífiléde nípasẹ̀ olùdarí àgbà fétò ìròyìn Ismaila Uba Misili lọ́jọ́ ẹtì Friday. Misili sọ wípé olóògbé Bello kú nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lójú ọ̀nà Malam Sidi sí Gombe. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà, olóògbé dágbére fáyé pẹ̀lú aṣọ agbófinró rẹ̀ Sergeant Adamu Hussein nígbà tí wọ́n ń darí padà bọ̀ láti ìlú Maiduguri nípínlẹ̀ Borno níbi tó ti lọ péjú ṣèpàdé lórí ọ̀rọ̀ ìlú ẹkùn àríwá ìlà oòrùn. Misili sọ pé gómìnà Muhammadu Inuwa Yahaya ti gba ìròyìn ìbànújẹ́ náà. Ó ṣàpèjúwe kọmíṣánná olóògbé náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò tó lẹ́kọ̀ọ́ tó mọ ohun tó ń ṣe àti òṣìṣẹ́ ìjọba tó ní ìfarajìn, ẹni tó mú ìrírí ológun, ìdarí àti ìjẹ́ olóòótọ́ rẹ̀ wá sínú iṣẹ́ ìsìnlú ìpínlẹ̀ Gombe. Ajagunfẹ̀yìntì Abdullahi Bello yóò máa jẹ́ rírántí títí láéláé gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ tó ní ìgboyà tí kò sì ní ẹ̀mí ìmọ̀tara ẹni nìkan lẹ́nu iṣẹ́. Ọgbọ́n aláìlẹ́gbẹ́ ló fi ń ṣe àwọn ojúṣe rẹ̀. Ìpàdánù ńlá ni ikú rẹ̀ jẹ́, kì í ṣe fún ìdílé rẹ̀ nìkan àti ìjọba wa, ṣùgbọ́n sí ìpínlẹ̀ Gombe àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Gómìnà kò ṣàìrántí àwọn ipa ribiribi tó kó nínú ìgbìmọ̀ àwọn aláṣẹ ìpínlẹ̀, pàápàá jùlọ lórí àtúntò ètò ọrọ̀ ààbò abẹ́lé, àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ elétò ààbò gbogbo àti ọ̀rọ̀ ààbò ìlú. Gómìnà Yahaya lórúkọ ìjọba àti àwọn èèyàn ìpínlẹ̀ Gombe ránṣẹ́ ìbánikẹ́dùn rẹ̀ sí ìdílé olóògbé, àwọn akin ẹgbẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́, àwọn ọ̀rẹ́ àti ìjọba ìbílẹ̀ Balanga. Ó gbàdúrà kí Ọlọ́run foríjìn àìṣedéédé olóògbé kó sì fún ní ìsinmi ayérayé. Bákan náà ló tún bá ìdílé ẹ̀ṣọ́ agbófinró tóun náà dolóògbé kẹ́dùn. Ó ṣàpèjúwe àwọn olóògbé méjèèjì ọ̀hún gẹ́gẹ́ bí olóòótọ́ èèyàn
tí wọ́n kú sẹ́nu iṣẹ́ ìsìnlú nípínlẹ̀ àti orílẹ̀-èdè. Ó gbàdúrà ìlera pípé, àlàáfíà, ìwòsàn kánmọ́nkóbó fún awakọ̀ kọmíṣánná ẹni tóun náà farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ọ̀hún, ẹni tó ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Bọ́dún ṣe ń parí lọ, a ò ní parẹ́ mọ́dún, ara yóò ní bọ́ bàtọ̀ fọ̀ bàtà ìbànújẹ́ sẹ́nu ọ̀nà wa láṣẹ Ìlédùà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.